irọ́ ni pé a fẹ́ yá 300 bílíọ̀nù owó náírà 300 billion naira. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ẹ̀sùn ìròyìn ìṣìnilọ́nà kan ẹgbẹ́ APC. Ẹ dákun ẹ gbà wá o, ó di gbogbo ìgbà táwọn agbébọn ń ṣèkọlù ṣekú pa àwọn èèyàn nílùú Láfíàjì, Sárájì, Gádà, Èkàtì, Pátìgì ní apá àríwá ìpínlẹ̀ Kwara. Nítorí mo fẹ́ mọ̀ nípa èdè àti àṣà ni mo ṣe wá kọ́ èdè Yorùbá ní Nàìjíríà o. Èyí lohun tí àwọn èèyàn tí wọ́n ń fẹ́ láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ nípa èdè àti àṣà Yorùbá sọ. Ó mà ṣe o, àwọn agbébọn tún ṣekú pa èèyàn méjì, bà èrè oko jẹ́ nínú ìkọlù tuntun nípínlẹ̀ Benue. Oníbàràǹdà kan gún akẹgbẹ́ rẹ̀ pa nítorí ẹgbẹ̀rún 8 náírà 8,000 naira ní Ìdúmọ̀tà lÉkòó. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Irọ́ ni pé a fẹ́ yá 300 bílíọ̀nù owó náírà 300 billion naira. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ẹ̀sùn ìròyìn ìṣìnilọ́nà kan ẹgbẹ́ APC. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti da ìròyìn ìṣìnilọ́nà tó gba ìgboro kan tí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ náà gbé káàkiri pé ìṣèjọba Ṣèyí Mákindé ti yá 300 bílíọ̀nù náírà 300 billion naira ẹ̀yáwó tuntun mẹ́nu bíi omi ìsanwó. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ó ti tó bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí ẹnu ti ń kun ilé ìgbìmọ̀ aṣòfin àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí 300 bílíọ̀nù náírà 300 billion naira tí ilé ìgbìmọ̀ aṣòfin náà buwọ́lù fún gómìnà Ṣèyí Mákindé láti yá. Ọ̀kan lára ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ṣojú ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn Ṣakí tó tún jẹ́ aṣojú ẹgbẹ́ òṣèlú APC Honorable Ibrahim Shittu ló kọ́kọ́ ké gbàjarè síta lójú òpó ayélujára mọ̀mímọ̀ Facebook wípé òun kò sí ní ibi tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́lù ẹ̀yáwó 300 bílíọ̀nù náírà fún gómìnà Ṣèyí Mákindé. Shittu ní ìyàlẹ́nu ńlá ni ìgbésẹ̀ náà jẹ́ fún òun nítorí pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wà lẹ́nu ìsinmi ọlọ́sẹ̀ 6 nígbà tí òun gbọ́ ìròyìn nípa ẹ̀yáwó náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìpàdé pàjáwìrì kan ní àwọn alákòóso ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ sáré ṣe kí wọ́n lè fún Mákindé ní àǹfààní láti ya owó náà láì fi ọ̀rọ̀ tó àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó kù létí. Ìbéèrè tí ọ̀nàrẹ́bù yìí wá ń béèrè ni pé kí ló dé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún fẹ́ lọ ya owó nígbà tó jẹ́ wípé àlékún ti bá iye owó tí ìjọba àpapọ̀ ń fún un pẹ̀lú ìlọ́po 500. Èyí ló mú kí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ fèsì nínú àtẹ̀jáde kan tí adarí ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀jù nílé ìgbìmọ̀ aṣòfin náà Honorable Sanjọ́ Adédoyin àti alága ìgbìmọ̀ ilé tó ń rí sí ìkéde ìròyìn àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé Honorable Waheed Akintayo Ìlúmọ̀ọ́ká buwọ́lù tí wọ́n sì fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn. Àtẹ̀jáde náà tọ́ka rẹ̀ wípé ọ̀rọ̀ tí Honorable Shittu fi léde jẹ́ ọ̀rọ̀ tó ń ṣini lọ́nà tí ó sì tún fi hàn wípé Honorable náà kò mọ ojúṣe rẹ̀. Bákan náà ni wọ́n sọ síwájú sí wípé gbogbo ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà ní àwọn sọ fún wípé ìpàdé pàjáwìrì kan yóò wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 19 oṣù kẹjọ ọdún yìí. Ó ní àwọn fi ìkéde síta ní ojú òpó WhatsApp tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ń lò. Bákan náà ni wọ́n ya àwòrán àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìpàdé náà. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ṣe àlàyé síwájú sí wípé Honorable Shittu tó ń fi ẹ̀sùn kàn yìí kì í sábà kópa níbi àwọn ìpàdé tí ilé ìgbìmọ̀ aṣòfin náà bá pè pẹ̀lú àlàyé wípé ìdá 20 péré ní ìwọ̀n bí ó ṣe ń kópa níbi àwọn ìpàdé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ìwọ̀sí ńlá gbà ní ìsáǹsá tó ń ṣe lẹ́nu iṣẹ́ rẹ̀ ń kó bá àwọn èèyàn ìlú Ṣakí tí ó ń sojú nílé ìgbìmọ̀ aṣòfin. Àlàyé tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe nínú àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ ni pé bílíọ̀nù 149 náírà 149 billion naira ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi san lára gbèsè tí wọ́n jẹ ilé ìfowópamọ́ UBA United Bank for Africa bílíọ̀nù 151 151 billion naira tó ṣẹ́kù yóò jẹ́ lílò fún ìpèsè àwọn ohun èlò amáyédẹrùn àti láti san owó iṣẹ́ fún àwọn agbaṣẹ́ṣe tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé iṣẹ́ fún jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé ètò ìnáwó ètò ẹ̀yáwó fún ìṣèlú kì í ṣe ẹ̀yáwó tuntun. Àtẹ̀jáde náà tún bu ẹnu àtẹ́ lu aṣòfin ẹgbẹ́ òṣèlú APC tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde síta.
wọ́n ní àìsí níkàlẹ̀ rẹ̀ níbi ìpàdé ìjókòó náà jẹ́ ohun tó burú gbáà tó sì tún mọ̀ọ́mọ̀ fẹ́ ṣì àwọn aráàlú lọ́nà pé àlékún ti bá iye owó tí ìjọba àpapọ̀ ń fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìdá 500. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kò lóye ìṣirò tàbí ìṣèjọba ìṣèlú. Àtẹ̀jáde náà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi léde tán sọ wípé lábẹ́ ìsìdarí ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ wà fọ́dún 7, èyí tó ṣàkóbá fún ọ̀rọ̀ òṣìṣẹ́ ìjọba pẹ̀lú ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀, àìsan àwọn owó oṣù òṣìṣẹ́, pípa àwọn iṣẹ́ àkànṣe tì àti jíjẹ ọ̀pọ̀ gbèsè sílẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ìṣèjọba Mákindé gbé ìgbésẹ̀ tó le, ṣùgbọ́n ìpinnu ọ̀nà tí wọ́n gbà ṣètò ìṣúná tí ìṣèjọba Mákindé gbé kalẹ̀ ló fa ìpínlẹ̀ Ọ̀yọ́ jáde kúrò lẹ́bàá ìparun. Gómìnà Ṣèyí Mákindé dúró nínú ìfarajìn rẹ̀ sí ìkóyawọ́ nínà tán láì fi gbàkànbọ̀kan nínú lórí àbójútó ètò ìṣúná àti ìnáwó tí yóò mú ìpínlẹ̀ Ọ̀yọ́ dá dúró, gòkè àgbà, dá yàtọ̀ kó sì ṣe rere. Wọ́n ní kò sí ọ̀rọ̀ àtakò kankan tí ẹgbẹ́ APC lè fi dènà ohun tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣiṣẹ́, ìdàgbàsókè, ìlọsíwájú sì ń dé bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sì ní padà sí ìgbèkùn ìṣìdarí ẹgbẹ́ APC. Ẹ dákun ẹ gbà wá o. Ó di gbogbo ìgbà táwọn agbébọn ń ṣèkọlù ṣekúpa àwọn èèyàn nílùú Láfíàjì, Sárájì, Gádà, Èkàtì, Pátìgì ní apá àríwá ìpínlẹ̀ Kwara. Ìlú Èkàtì níjọba ìbílẹ̀ Pátìgì nípínlẹ̀ Kwara ló ti wà nínú ìpayà ìbẹ̀rùbojo lẹ́yìn ìkọlù àwọn agbébọn. Gẹ́gẹ́ bí àwọn olùgbé ìlú náà ṣe wí, àwọn agbébọn náà ló ya bo ìlú lóru gànjọ́ tí wọ́n sì ń ṣínà ìbọn bolẹ̀, èyí tó sọ ọ̀pọ̀ àwọn olùgbé ìlú sínú ìpayà. Lákòókò ìṣẹ̀lẹ̀ ìkọlù náà, ọ̀pọ̀ ẹ̀mí àwọn èèyàn ló sọnù tí wọ́n jí ọ̀pọ̀ gbé sá lọ, tó fi mọ́ pásítọ̀ kan níjọba ìbílẹ̀ ọ̀hún tí wọn kò dárúkọ rẹ̀. Àwọn aṣojú mi kòró kan sọ wípé àwọn àṣekọlù náà na pápá bora pẹ̀lú àwọn olùfarakásá ṣáájú kí àwọn ikọ̀ elétò ààbò tó gúnlẹ̀ ságbègbè náà. Ìkọlù ọ̀hún ló ti dá ìbẹ̀rùbojo sílẹ̀ fún ọ̀pọ̀ aráàlú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìlú náà yóò kojú ìkọlù àwọn agbébọn. Gẹ́gẹ́ bí olùgbé ìlú kan tí ó ní kí wọ́n fi orúkọ bo òun láṣìírí ṣèṣe àlàyé, ó ní ìlú Láfíàjì ni àwọn ikọ̀ agbésùnmọ̀mí náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn. Ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan, ìlú Sárájì lòun gbé. Gbogbo bí àwọn ṣe ń gbọ́ nípa iṣẹ́ láabi tí àwọn agbésùnmọ̀mí náà ń ṣe ní gbogbo agbègbè Láfíàjì ń ṣe ni ó ń dẹ́rù bà wọ́n pé tí àwọn agbésùnmọ̀mí náà bá kúrò ní Láfíàjì, ibo làwọn mọ̀ tí wọ́n ń bọ̀. Ṣé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́, àmọ́ lásìkò yìí ojú làámú tó lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ náà. Ó ní nípa ṣíṣe bẹ́ẹ̀ làwọn ń pariwo sí àwọn aláṣẹ àwọn ìjọba pé kí wọ́n ó dìde fún ààbò. Ó ní ṣe ni àwọn ọ̀dọ́ agbègbè ní àwọn ìlú tí ó súnmọ́ tó ń tú yáyá jáde ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn láti pàkíyèsí àwọn aláṣẹ àwọn tọ́rọ̀ kàn láti jí gìrì dìde fún ààbò. Àmọ́ síbẹ̀ àwọn ò gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ àwọn aláṣẹ. Ṣé gbogbo wa la mọ̀ pé ọ̀rọ̀ àwọn ìjọba kì í yá? Ètò ni wọ́n láwọn ń ṣe títí nǹkan ó fi fẹ́ bàjẹ́ tán. Ó ní lẹ́nu ìrètí látọ̀dọ̀ àwọn ìjọba ní àwọn agbésùnmọ̀mí náà wọ agbègbè kan tí wọ́n ń pè ní Gádà, tí wọ́n sì dí ojú ọ̀nà tí ó lọ láti ìlú Pátìgì sí àwọn ìlú míì tí ó súnmọ́ ibi ìlú kan tí wọ́n ń pè ní Gbúgbú, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn pa àwọn Haúsá tí wọ́n wà níbẹ̀. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní àwọn agbègbè kan bíi Láfíàjì, Sárájì, Pátìgì ní àwọn ikọ̀ ọmọ ológun sọ́jà wà. Àmọ́ gbogbo igbe ariwo àwọn èèyàn láti pe àwọn ọmọ ikọ̀ ológun ló já sí pàbó. Ohun tí wọ́n ń sọ ni pé àwọn kò tí ì gba ọ́dà, ìyẹn pé àwọn kò tí ì gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àwọn. Èyí ló mú kí àwọn ọdẹ ìbílẹ̀ láti Pátìgì, Sárájì àti Láfíàjì kóra wọn jọ láti dojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí náà. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní àwọn ọdẹ ìbílẹ̀ náà ja ìjà ọ̀hún títí di ìgbà tí àwọn ikọ̀ ológun sọ́jà fi wá kún wọn lọ́wọ́. Ó ní ọ̀pọ̀ àwọn èèyàn ló fi ara gba ọta nínú ìjà náà tí wọ́n di aláàbọ̀ ara. Bẹ́ẹ̀ ni èèyàn míì sọ ẹ̀mí wọn nù. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní èèyàn tí ó lé ní 140 ni wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjà náà. Ó ní lóòótọ́ àwọn agbésùnmọ̀mí ọ̀hún sún sẹ́yìn wọ inú igbó, àmọ́ ń ṣe ni wọ́n ti inú igbó náà pitú ọwọ́ wọn tí àwọn ò sì lè sún mọ́ ọ̀dọ̀ wọn nínú igbó tí wọ́n wà látàrí
látàrí àwọn ohun ìjagun olóró tí wọ́n ń lò ó lágbára ju ti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ lọ. Bákan náà ó lágbára ju ti àwọn ikọ̀ ọmọ ológun lọ. Nínú ọ̀rọ̀ tí ọ̀gá fún àwọn ọmọ ikọ̀ ológun tí ó wà níbẹ̀ sọ, ó ní TKT gun, ìyún ìbọn tí ó lágbára púpọ̀ jù ni ó wà lọ́wọ́ àwọn ikọ̀ àgbésùnmọ̀mí ọ̀hún. Ó ní òun ò lè sọ ibi tí wọ́n ti rí irú ìbọn tí ó lágbára náà, torí àwọn tí àwọn jẹ́ ikọ̀ ọmọ ológun sọ́jà àwọn ò ní irúfẹ́ ohun ìjà olóró náà. Èyí jẹ́ ohun tí ó dá ìrẹ̀wẹ̀sì ọkàn sílẹ̀ tí àwọn èèyàn náà sì ń fi ẹsẹ̀ yìn dé ilé. Ó ṣojú mi kòrò náà ni ńṣe làwọn ikọ̀ ọmọ sọ́jà náà sọ pé àwọn kò ní ohun ìjà tí ó tó dojúkọ inú igbó lọ́wọ́. Ó ní èyí tí ó ṣẹ́kù ní àwọn ò fi dáàbò bo ara wọn àti àwọn ohun ìrìnsẹ̀ àwọn, bẹ́ẹ̀ ni àwọn ò sì gba ẹnikẹ́ni níyànjú láti wọnú igbó lọ bá wọn. Ó ní lẹ́yìn ijọ́ kẹta rẹ̀ ní àwọn èèyàn tó tún wọnú igbó náà tí wọ́n sì rí òkú ọ̀pọ̀ àwọn èèyàn nílẹ̀. Ó ní ìlú Láfíàjì ní àwọn ikọ̀ ọmọ ológun sọ́jà náà dúró sí títí di àsìkò tí ó ń sọ̀rọ̀ náà pé wọn ò lè wọnú igbó lọ kojú àwọn agbésùnmọ̀mí Fúlàní náà. Ó ní lẹ́yìn ìjà náà di àsìkò yìí kò sí ojúmọ́ kan tí wọn kò jí àwọn èèyàn gbé tàbí pa èèyàn ní àwọn agbègbè náà. Ó ní bí wọ́n bá wọnú ìlú kan láwọn agbègbè Láfíàjì yìí tí wọ́n sì ránṣẹ́ pé àwọn sọ́jà, ó ní lẹ́yìn wákàtí kan tí wọ́n bá lọ tán ni wọ́n ó ṣẹ̀ṣẹ̀ dé. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn ti ń fi ìlú sílẹ̀ látàrí pé olóko ò rí oko lọ, àwọn èèyàn náà ò rí ibi iṣẹ́ wọn lọ, àwọn agbésùnmọ̀mí sì ń wọnú ìlú wá pààyàn jí ohun ìní wọn gbé lọ. Ó ní òun ò mọ̀ bóyá lóòótọ́ tàbí irọ́ ni ohun tí àwọn ń gbọ́ láti ọ̀dọ̀ ìjọba gómìnà ìpínlẹ̀ Kwara pé òun ò gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ láwọn apá agbègbè náà. Àwọn aráàlú ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba gómìnà ìpínlẹ̀ Kwara láti darí àwọn àjọ elétò ààbò lọ́pọ̀lọpọ̀ sí agbègbè ìjọba ìbílẹ̀ Patigi, Saragi, Gbúgbú ní Láfíàjì kí wọ́n sì rí dájú pé wọ́n dóòlà àwọn olùfarakásá láì farapa. A ò ní ṣe kòńgẹ́ ajínigbé o lọ́lá Olódùmarè. Nítorí mò ń fẹ́ láti ní ìmọ̀ nípa èdè àti àṣà ni mo ṣe wá kọ́ èdè Yorùbá ní Nàìjíríà. Ọ̀kan lára àwọn ọ̀nà tí ìjọba máa ń gbà láti mú àgbéga bá èdè, àṣà àti ìṣe ilẹ̀ rẹ̀ ní láti rí dájú pé àwọn èèyàn orílẹ̀-èdè rẹ̀ kọ́ nípa àṣà àti ìṣe wọn bí ó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ òkèèrè ni wọ́n ń gbé. Irú ìgbésẹ̀ báyìí ló máa ń wáyé láàrin ìjọba orílẹ̀-èdè kan sí òmíràn, débi tí àwọn ọmọ orílẹ̀-èdè náà máa ń wá sí Nàìjíríà láti wá kọ́ nípa èdè, àṣà àti ìṣe ilẹ̀ Nàìjíríà. Adelé olùdarí ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga fásitì University of Ibadan, Clement Odoje sọ pé àwọn èèyàn tó lé ní 2,000 ló ń ti ilẹ̀ òkèèrè wá ń kọ́ nípa èdè àti àṣà ilẹ̀ Yorùbá. Lẹ́nu ìgbà tí wọ́n dá ètò náà sílẹ̀, Odoje ní láti orílẹ̀-èdè káàkiri bíi Amẹ́ríkà, China, Japan, Brazil, Spain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn èèyàn ti máa ń wá láti kọ́ nípa èdè Yorùbá. Ó fi kún pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n dàgbà sílẹ̀ òkèèrè tí wọn kò sì ní ìmọ̀ tó nípa àṣà àti ìṣe wọn náà máa ń wá sí ilé-iṣẹ́ náà láti wá kọ́ nípa èdè àti àṣà wọn. Ó ní àwọn ń kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá tí wọn yóò lè máa ṣàmúlò ní gbogbo ibikíbi tí àwọn akẹ́kọ̀ọ́ náà bá ti bá ara wọn. Ó ní ó máa ń jẹ́ ìwúrí fún àwọn akẹ́kọ̀ọ́ náà pé wọ́n lè máa kọ́ èdè wọn tí wọ́n sì lè máa ṣe àmúlò rẹ̀ ní àwùjọ. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ kan ṣe wí, ó ní ìsàlẹ̀ Èkó ni wọ́n bí òun sí, ṣùgbọ́n òun dàgbà sí Amẹ́ríkà. Ńṣe lòun padà wá sí Nàìjíríà nítorí òun fẹ́ kọ́ èdè àti àṣà Yorùbá. Ellen Kẹ́hìndé Thomas ní tiẹ̀ sọ pé Yorùbá jẹ́ ohun tí òun nífẹ̀ẹ́ sí jù lọ́pọ̀lọpọ̀. Kẹ́hìndé Emmanuel Ọládọ̀sù tí wọ́n bí sí ìpínlẹ̀ kan ní New York, orílẹ̀-èdè Amẹ́ríkà, tí òun náà ń kọ́ nípa èdè Yorùbá sọ fún BBC News Yorùbá pé bí ó tilẹ̀ jẹ́ pé Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn òbí òun ti wá, òun kò ní àǹfààní láti kọ́ nípa èdè Yorùbá ló jẹ́ kí òun ó padà wá sílé. Olúwatúnmí nínú ìpayé sọ pé láti kékeré ni òun ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, láti kékeré tí òun sì padà wá kẹ́kọ̀ọ́ nípa èdè Yorùbá nítorí òun kò fẹ́ kí èdè Yorùbá kú. Clement Odoje ṣàlàyé pé èròǹgbà ilé ẹ̀kọ́ gíga fásitì ilẹ̀ Ìbàdàn ní láti dá ilé ẹ̀kọ́ náà sílẹ̀ láti mú kí àlàáfíà jọba ní gbogbo àgbáyé nípa àṣà Yorùbá
tí ó kún fún ìrẹ̀lẹ̀ àti ìwà ọmọlúàbí. Ó ní ọdún 2009 ni àwọn ti dá ètò náà sílẹ̀ tí ìjọba Amẹ́ríkà sì bá wọn fọwọ́sowọ́pọ̀ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn orílẹ̀-èdè rẹ̀. Ní ọdọọdún ni ètò náà sì máa ń wáyé tí wọ́n máa ń kọ́ àwọn èèyàn láti Amẹ́ríkà àti orílẹ̀-èdè míì wá sí ilé ẹ̀kọ́ náà láti kọ́ nípa èdè Yorùbá. Ó ní ètò ọ̀hún dàbí ìrìbọmi fáwọn akẹ́kọ̀ọ́ àwọn tí wọn kò mọ̀ nípa èdè Yorùbá láti mọ̀ nípa rẹ̀ sí. Ó mà ṣe o, àwọn agbébọn tún ṣekú pa èèyàn méjì bà èrè oko jẹ́ nínú ìkọlù tuntun nípínlẹ̀ Benue. Ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà ti wá dojúrú po. Níṣẹ́ làwọn aṣekúpààyàn ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò ní gbogbo ìgbà. Èèyàn méjì ni àwọn agbébọn adaranjẹ̀ tún ṣekú pa mọ́ inú oko wọn ní abúlé Goi Naka níjọba ìbílẹ̀ Gwa nípínlẹ̀ Benue. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùfarakásá ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Monday Olovu àti ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ṣèkọlù sí ṣekúpa lọ́sàn-án ọjọ́bọ̀ Thursday nípasẹ̀ àwọn aṣekúpani ọ̀hún lákòókò tí wọ́n kórè oko ohun ọ̀gbìn wọn tó wà ní agbègbè kan ní ìwọ̀n kìlómítà 4 sí ìlú Naka lólùlù ìjọba ìbílẹ̀ náà. Gẹ́gẹ́ bí ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó pe orúkọ ara rẹ̀ ní Lazim sọ wípé ìṣekúpa àwọn èèyàn méjì ọ̀hún wáyé láàrin wákàtí 48 lẹ́yìn tí àwọn agbébọn adaranjẹ̀ ti fi àwọn màálù wọn jẹ oko àwọn èèyàn bà èrè oko wọn jẹ́. Ó sọ wípé ẹ̀rù kí wọ́n má bàa pàdánù èrè oko wọn sọ́wọ́ àwọn adaranjẹ̀ tó ń fẹ́ràn jẹ oko ló mú kí àwọn olóògbé náà gbé ìgbésẹ̀ lọ sínú oko láti kórè oko ohun ọ̀gbìn wọn ṣáájú kí wọ́n tó ṣe kòńgẹ́ ìkọlù àwọn agbébọn adaranjẹ̀ tí àwọn èèyàn méjì ọ̀hún sì pàdé ikú òjijì. Ẹni náà sọ wípé ó ṣe ní láàánú wípé ìkọlù yìí ló ń kojú èèyàn àwọn agbébọn adaranjẹ̀ ọ̀hún ti lé àwọn jáde kúrò nílùú àwọn tí àwọn bá sì gbé ìgbésẹ̀ gbìyànjú láti ṣàbẹ̀wò sí ilẹ̀ oko àwọn báyìí láti kórè oko láti fi bọ́ mọ̀lẹ́bí àwọn kí ebi má bàa pa àwọn. Ẹnu ìkọlù ikú làwọn ò tún kó sí. Ṣé bí ohun tá ò jẹ la máa ń wá lọ, a ò ní pàdé ohun tí yóò jẹ wá ni wọ́n máa ń sọ ni. Èyí kò rí bẹ́ẹ̀ fún àwọn aráàlú láwọn agbègbè kan nílẹ̀ wa Nàìjíríà. Àwọn agbébọn adaranjẹ̀ ọ̀hún ti sọ ara wọn di vampire báyìí tí wọ́n ń dá ẹ̀mí àwọn aláìṣẹ̀ légbodò. Àwọn aráàlú tún ké sí ìjọba pé kí wọ́n tètè wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ yìí kí wọ́n sì fi gbógun ti àwọn agbésùnmọ̀mí ọ̀hún kí wọ́n palẹ̀ wọn mọ́ kúrò ní ìlú. Oníbàràǹdà kan gún akẹgbẹ́ rẹ̀ pa nítorí ẹgbẹ̀rún 8 náírà 8,000 naira ní Ìdúmọ̀tà lÉkòó. Ìjà yánpọnyánrin kan bẹ́ sílẹ̀ ní agbègbè Mandilas nínú ọjà Balógun Ìdúmọ̀tà nípínlẹ̀ Èkó níbi tí Sodiq Ibrahim ti pàdánù ẹ̀mí rẹ̀ lọ́jọ́bọ̀ Thursday. Ohun tá a gbọ́ ni pé Ibrahim ní Ebuka Adíndugun lọ́bẹ̀ lórí ìjà tó bẹ́ sílẹ̀ lórí pé wọ́n fẹ́ pín ẹgbẹ̀rún 8 náírà. Ìṣẹ̀lẹ̀ yìí fa ìbẹ̀rùbojo nínú ọjà Balógun tí ọ̀pọ̀ òǹtajà sì ní láti ti ṣọ́ọ̀bù wọn pa lọ́jọ́ náà. Ṣáájú ni ìròyìn lọ kiri pé ìjà ẹlẹ́yàmẹ̀yà ló bẹ́ sílẹ̀ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ní irọ́ ni ìròyìn ìjà ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n ń gbé kiri náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin ní lásìkò ìjà náà Ebuka Adindu láti ìpínlẹ̀ Abiagun Sodiq Ibrahim láti Kogi lọ́bẹ̀. Hundeyin sọ pé àwọn ti fi gbòòrò òfin gbé àfúrásì náà tí ìwádìí sì ń lọ lọ́wọ́. Iléeṣẹ́ ìròyìn abẹ́lé Punch jábọ̀ pé àwọn ọkùnrin méjì náà jẹ́ ọmọ ẹgbẹ́ kan tí wọ́n pè ní Oso Haiha èyí tí wọ́n ń pè ní Baranda ní èdè Yorùbá. Iṣẹ́ wọn ni pé kí wọ́n mú oníbàárà láti ojú pópó tàbí àárín ọjà wá sínú ṣọ́ọ̀bù tí wọn yóò sì gba èrè díẹ̀. Ìjà yìí bẹ́ sílẹ̀ nígbà tí oníṣọ́ọ̀bù kan fún àwọn méjèèjì ní ẹgbẹ̀rún 8 pé kí wọ́n pín owó náà láàrin ara wọn. Ọlọ́jà kan nínú ọjà náà Fúnmi Arẹwà fìdí èyí múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn abẹ́lé Punch. Àwọn méjèèjì jẹ́ àwọn tó máa mú oníbàárà wá sí ṣọ́ọ̀bù láti wá ra ọjà tí wọn yóò sì gba owó wọn. Àwọn méjèèjì mú èèyàn kan náà wá tí oníṣọ́ọ̀bù sì fún wọn ní ẹgbẹ̀rún 8 náírà pé kí wọ́n pín láàrin ara wọn. Ibẹ̀ ni wàhálà ti bẹ́ sílẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àríyànjiyàn lórí bí wọn yóò ṣe pín owó náà. Ibi tí wọ́n ti ń jà ni ọ̀kan ti gún ọ̀kan lọ́bẹ̀. Ó ṣeé ṣe kó má
má ní èròǹgbà láti pa á ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ọmọ náà kú. ọlọ́jà míì Chigozie ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé olóògbé ló kọ́kọ́ gún Adindu pẹ̀lú ìgò tó sì sá lọ pẹ̀lú èrò pé ọwọ́ ìkejì kò ní bà á. Adindu lé olóògbé pẹ̀lú ọ̀bẹ tí òun náà sì gún lọ́bẹ tó ṣokùnfà ikú rẹ̀. a ò ní kúkú òjijì o lọ́lá Olódùmarè. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Adẹ́dàá. yóò sì dára fún yín.